ẹ̀yin tó láyé àwòrán àwọn olórí kankan ọkùnrin yẹn rèé o àwọn tí wọ́n rò pé àwọn lè mọ mú ẹgbẹ́ ìyá àwọn káwọn mọ fún wọn ṣe pinlot gbogbo àwọn méjèèjì ti fojú kan lọ́yìn ayé lónìí o ó di dandan kí wọ́n lọ jẹ́ pé àlọ́yìn ọ̀hún. àwọn olówó ikú bàbá fún mi. orí mi kù. torí ṣe lẹ́ka fẹ́ràn iṣẹ́ kú yẹn tá a sì rán sí rè. ó mọ. àwọn wo. dákẹ́. lọ sọ fún àwọn tó ní ẹ wípé Ọlọ́run ra kó sí ẹlẹ. physical or spiritual. spiritual ni ká lò. ọ̀rọ̀ tó bá ti ń lọ spiritual báyìí. ó gbọ́dọ̀ spiritual lẹ̀. spiritual. tára bá ń kun ẹ lọ sọ̀rùn. Meet me, sugar boy. Photo Chris ni màá wò lọ́dọ̀ àwọn ènìyàn. You mean my own Chris? And you're still even saying you're Chris? Sugar boy me. Chris calling my way. Yes, ma'am. It's me, Peter. Oúnjẹ àtiwá onírànṣẹ́ ọmọ tiwa òun ló máa ṣiṣẹ́ yìí. Ó yá ìpanupẹ̀ jáde. Onírànṣẹ́ o. èmi á ju bàtà fún wọn ni òbí lè ṣe tó tún wọ́n ti ń pè wọ́n forí balẹ̀ fún ẹni ọ̀rá yé. What's that your gift again? Èmi Àbẹ̀ní. Kí ló ṣàbẹ̀ní? Ọmọ odù tá kì í bínú dá. Kí ló ń ṣẹlẹ̀? Àgbàrá òjò tí mi lé mọ́ onílé lórí. Ọlọ́kọ̀rọ̀ ṣẹlẹ̀ lẹ́nu tó fi níwọlé lọ̀rọ̀ kó máa sọ lọ. Kí ló ń ṣe? Ẹja mú ọmọ yìí ká sọ ọ́ dọmọ ká wà méjèèje ká dìyà fún kó wá di oníyà méje.